Alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. Alhamdulillah alladhi ahyana ba'da ma amantana wa ilayhi nusur. Wassalatu wassalam ala sayyidil wujud Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, siratal mustaqim sallallahu alayhi wa sallam, wa ala alihi wa sahbihi wa sallim. Amin. Aki Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá Nábì wa Muhammad. A fi Ọlọ́run àtànábì kí baba Mọ́lánà Sheikh Jami. Ọlọ́run dákun bá ṣàlékún ìkẹ́ wọn. A kí gbogbo àwọn ènìyàn Ọlọ́run tó ti lọ, Ọlọ́run bá kẹ́ wọn lẹ́ẹ̀kan sí. Àwa tara bẹ́ẹ̀ a kí baba Mọ́lánà Sheikh Lukman ní kí mọ́tà burú lẹ́lẹ́ nuru zaman amsa kakọ́láwọ́ ya sàdámù láwọ́ ya tọ́lọ́run bá gùn wọn lẹ́mìí. Gbogbo tí ń jẹ́ Islam lápapọ̀ ọlọ́mọdé dàrú ọlọ́lùbáríkà àwọn ènìyàn Ọlọ́run. Àwa kí gbogbo lé lápapọ̀, a kí gbogbo ẹ̀yin ìyá wa, a kí gbogbo ẹ̀yin bàbá wa, a kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n wa, brothers and sisters in Islam, a kí gbogbo ẹ̀yin àfa wa pátá tó yẹ ká kí gbogbo àwọn tá mú mi mọ̀ lọ́dọ̀ wọn, a kí gbogbo ẹ̀yin Ọlọ́run dákun má pa yín fún wa sí èyí tó sì ti lọ́nu yín, Ọlọ́run bá fọ̀run kẹ́ wọn. A kí gbogbo ẹ̀yin òbí wa tẹ́bí wa sáyé, Ọlọ́run dákun má jà wá yín tẹ̀ èyí tó ti lọ, Ọlọ́run bá kẹ́ wọn, èyí tó sì wà láyé Ọlọ́run bá fàyè dùn wọn nínú kó jẹ́ wọn mọ̀ pé ọlá Nábì wa Muhammad. Àwa kí gbogbo lé lápapọ̀ ń pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Kí la mú wá fún ra wa lénìí? A fẹ́ bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí topic tí wọ́n béèrè lọ́wọ́ wa ní pé ká sọ̀rọ̀ lé lórí. Alhamdulillahi pé kí la ń pè ní shahru Ramadan, kí la ń pè ní oṣù Ramadan gangan. Important of Ramadan, àwọn nǹkan wo ló tọ́ tó lẹ́tọ̀ọ́ téèyàn lè máa ṣe nu Ramadan, àwọn nǹkan wo ni ò lẹ́tọ̀ọ́. Níbo lèèyàn lè gbẹ́sẹ̀ sínú Ramadan, níbo lèèyàn lè gbẹ́sẹ̀ sínú Ramadan. Àwọn ìṣesí wo la lè máa ṣe nu Ramadan, ládàá ló ń bẹ fẹ́ni tó bá gbààwẹ̀ Ramadan. Allahu akbar kabira. A wà sọ níwọ̀nba òye àtọgbọ́n tí Ọlọ́run ní kó wọn mi lára kó wá oníkálukú wa. Torí pé ọ̀rọ̀ ń pa Ramadan kò sẹ́ni tó lè sọ tán, ọdọọdún náà la máa tún sọ. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni kò sẹ́ni tó lè sọ̀rọ̀ Ọlọ́run ọba tán. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun. Sadaqallahu mawlanal azim. Allahu akbar. Aya al-Qur'an tó sọ nípa oṣù Ramadan òun la kà fún wa yẹn. Àmọ́ torí ọjọ́ tó ti lọ, àkọ́kọ́ náà ẹja bèèrè wa lérè kí là ń pè ní shahru Ramadan, kí là ń pè ní oṣù Ramadan gangan. Nígbà táwọn ní tàríf tí wọ́n lọ wádìí nípa àsíyàmù filogatin, nígbà tó lọ wádìí nípa ohun tó ń pè ní àwẹ̀, wọ́n ní ohun tó ń pè láwẹ̀ ní pé kéèyàn kóra dúró níbi jíjẹ, níbi mímu, níbi ìwòkuwò, níbi ìsọkúsọ, níbi àwọn ọ̀ṣẹ́sí tèmi àti ẹ fúnra wa náà mọ̀ pé kò tọ́ kò lẹ́tọ̀ọ́ kó bá ọmọlúàbí àbọ̀ ọmọ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin níbẹ̀, láti fi ṣe àpọ́nlé oṣù náà àti láti fi páyọ̀ Ọlọ́run lára oṣù náà ni, lára àwọn nǹkan tá à ń pè ní oṣù Ramadan òun nu. Torí pé oṣù Ramadan tá à ń wí fúnra wa yìí, oṣù kan ni tó já sí pé oṣù ọlá ni, oṣù dùnnú ni, oṣù àforíjì ni, gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad bá Ànábì wa Muhammad ṣe mú wá fún wa pé kullu bani Adama khata'una wa khayrul khata'ina at-tawwabuna. Ànábì ní gbogbo ọmọ ẹ̀dá Ádámù tẹ̀rí yẹn olùṣiṣẹ́ ní gbogbo wa o. Wa khayrul khata'ina, àmọ́ tó fi wá ńlá jùlọ fún gbogbo olùṣiṣẹ́ láyé at-tawwabuna ọ̀nà ní kútúbà, oṣù tó máa ń gba ìtúbà ẹ̀dá ni, oṣù tó já sí pọlọ́tì ò ní ta, oṣù tó já sí pé onírọ́ ò ní ta, oṣù tó já sí pé oníṣìní ò ní ta, oṣù tó já sí pé àwọn ọmọ gbéṣẹ́gbéṣẹ́
tó já sí pé àwọn gan ò ní rí ibi gbà lọ́mọ́ tí ìpayọ̀ ọlọ́run ó mú wọn. Oṣù tó já sí wípé àrùn ṣètọ́ni pé kó lọ de àwọn ọmọ ogun rẹ̀ táwọn àwọn màláíkà ní pé látòrí ṣètọ́ni àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní pé kó lọ dè wọ́n mọ́lẹ̀. Òun lọ́lọ́run ọba fi sọ nínú al-Qur'an al-Karim nínú oṣù yìí náà lọ́lọ́run ọba ti sọ wípé tanazzalul malaikatu war-ruhu fiha bi-izni rabbihim min kulli amrin. Nínú oṣù yìí náà lọ́lọ́run ọba àlékiọlá yóò sọ àwọn màláíkà rẹ̀ sọ kalẹ̀ àtolórí àti sayyidul màláíkà tó já síwájú àwọn màláíkà huwa al-Jibril. Látòrí Jibrila ni, Israfila ni, Minkaila ni, Asaraila ni, Munkaru ni, nàkí gbogbo wọn bẹ́ẹ̀ Shamsa ya ìlú ni, Kọ́mọ́rọ̀ ya ìlú ni, Asitatakọ̀ ya ìlú ni, àti Dámúdámọ̀ ya ìlú ni, Fátífátọ̀ ya ìlú ni. Ó gba wọn táwọn dágọ̀ ẹ̀kọ́ ń ṣàǹjọ̀nù. Àwọn màláíkà Ọlọ́run tọ́lọ́run sọ̀kalẹ̀ ni, àwọn mọ́rí Gábàkà ya ìlú. So gbogbo wọn bẹ́ẹ̀ àwọn màláíkà Ọlọ́run bá pọ̀ rẹpẹtẹ léyìí zọ̀hìríyà wà bàtìníyà léyìí láwọn ètò hàn tá a mọ̀ àtàwọn tó pamọ́. Màláíkà Ọlọ́run pọ̀. Nínú oṣù àpọ́nlé yìí náà lọ́lọ́run ó sọ àwọn màláíkà yìí sọ̀kalẹ̀. Tẹ́lẹ̀ bá wá tó ní oore fún wa, ó jẹ́ kí èmi àti ẹgbẹ́ Ọlọ́run bá tóbi bí. Allahu akbar kabira. Al-Qur'an ìwé mímọ́ Ọlọ́run ọba ní. Al-Qur'an àṣẹ Ọlọ́run ọba ní. Al-Qur'an ìmísí Ọlọ́run ọba ní. Al-Qur'an ìmọ́lẹ̀ Ọlọ́run ọba ní. Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run ọba ní. Al-Qur'an àṣẹ Ọlọ́run ọba ní. Gbogbo ẹni tó bá wá gbójúlé tó fi bèrè nǹkan wájú Ọlọ́run ọba àfi kí ṣòro náà kó nù ayé rẹ̀ kọ́lọ́n bí abùkátà náà fún ẹ wọ ọlá rẹ̀ tí ń bẹ nínú oṣù Ramadan. Allahu akbar. Òun lọ́lọ́run bá fi sọ yí pé gbogbo ẹni tó bá páyò òun tó gbọ́ pé òun tó ṣe ohun tóun fẹ́ àfikún wọn Ọlọ́run bá sẹ̀san fún, àfikún wọn Ọlọ́run bá dúró tì, àfikún wọn Ọlọ́run bá ṣàánú rẹ̀. Nínú oṣù yìí àwọn oríire ìwọ wá ló wá ń bẹ́ẹ̀ àwọn nǹkan wo ló lẹ́tọ̀ọ́ tó yẹ kéèyàn máa ṣe. Àṣà ìsọ̀ yẹn náà ráńpẹ́ fún wa. Àṣọ ráńpẹ́ fún wa. Àwọn oríire tó ń bẹ nínú oṣù yìí tó yẹ kéèyàn máa ṣojú kòkòrò rẹ̀ á kà mélòó kan fún wa nínú ẹ̀. Nínú oríire tó ń bẹ nínú oṣù yìí ni pé èèyàn lè máa túnú ilé Ọlọ́run ṣe. Gbogbo ẹni tó bá lọ ń túnú ilé Ọlọ́run bá ṣe kò ní jogún asán, yóò gbà ládàá. Nínú oṣù Ramadan èèyàn máa lọ sí tafsir, ó máa lọ gbọ́ wáàsí. Nínú oṣù Ramadan a máa kí wákàtí márùn-ún wa déédéé. Nínú oṣù Ramadan a máa ṣètọrẹ àánú fáwọn aláìní torí pé ọwọ́ ò dọ́gba kò sì lè dọ́gba. Gbogbo alamọ bí ìlú ṣe rí lọ́wọ́ yìí, nígbà tó ní lọ́wọ́ kí ló dé tó fẹ́ni tí ò ní lẹ́gbẹ́ rẹ̀. Ànábì wa Muhammad, ànábì ní ohun tó fi ńlá jùlọ ní pé tó bá fẹ́ ṣínú lákòókò ìgbà tó fẹ́ ṣínú, rí pé ohun tó fẹ́ fi ṣínú yẹn ìwọ náà fi ṣe àánú fẹ́ni tí ò rí nǹkan fi ṣínú. Ẹlòmíà wá kó ọsàn nǹkan tó fẹ́ fi ṣínú á kó síwájú rẹpẹtẹ, bẹ́ẹ̀ náà sì làwọn kan bẹ láyìíká rẹ̀ wọ́n rí nǹkan kan fi ṣínú á tún wá máa gara lójú ìwọ tó bá ṣẹlẹ̀ àwẹ̀ rẹ ní kọlọ́fí. Torí pé ó mú mi rántí ayé Al-Qur'ani tọ́lọ́wọ́n bá sọ nínú Suratul Mauna, ó ní fawailun lil musallina alladina hum an salati sa'una alladina hum yurahuna wa yamnahuna al-mahuna. Gbogbo tó bá ti ń kọ̀ fún yàn pé má bá mi lo nǹkan, má lo nǹkan mi láyé, má ṣe ìbínú èmi Ọlọ́run kó máa sọ kalẹ̀ lé wọn lórí. Ihun tó gbé kalẹ̀ mọ̀ká Ànábì ní tohamul isnin káfí sàlásà wà tohamul sàlásà káfí àgbà. Ànábì wa Muhammad sọ bẹ́ẹ̀. Ànábì ní oúnjẹ tó yẹ kéèyàn méjì jẹ ó ti tó yín, kẹ́yìn mẹ́ta jọ jẹ́ tìfẹ́ bá ń bẹ láàrin yín, àjẹyókọ́ ẹ̀rí báwọn. Oúnjẹ tó wáyé kéèyàn mẹ́ta jẹ ó ti tó yín, tìfẹ́ bá ń bẹ láàrin yín kéèyàn mẹ́rin jẹ, kódé èèyàn márùn gan lè jẹ. Ṣebí ìfẹ́ ni ó túmọ̀ sí pé gbogbo ohun tá a bá fẹ́ ṣe nínú oṣù Ramadan ká jẹ́ kí ìfẹ́ kún. Tó o bá ti fi ìfẹ́ kún tó o bá fẹ́ ṣe nínú oṣù Ramadan yìí, gbogbo ohun tó o bá ṣe kọ́lọ́fín ni o. Má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run Ọba tó sọ nínú Al-Qur'an. Ọlọ́run Ọba àlékẹ́lá ní wal asri innal insana lafi khusrin illa alladhina amanu wa amilu solihat
watawasaw bil haqqi watawasaw bis sabri Ọlọ́run bá ní wàlẹ̀ asri Ọlọ́run bá ní òun fi ìrọ̀lẹ́ ayé tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí pé òun fi búra táìmù ìran asri yẹn Ọlọ́run bá ní òun fi búra ibi táyé rìn délé ní ibi táyé dà délé ní Ọlọ́run bá ní òun fi búra innal insana lafi khusrin gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ń dá sórí ilẹ̀ ayé khusrin inú òfò ní gbogbo wa wà Ọlọ́run bá ní sọ̀rọ̀ tí ò bá wá ń ṣe inú òfò ẹ wo bí táyé dé atúnfowó rówó nínú ayé ẹ̀rí pé nǹkan ti ń ṣe wá nínú ayé owó wa atúnfi ra owó nínú ayé iná ò rí ohun tó fẹ́ jẹ mọ́ iná tún jẹra rẹ̀ lọ́rọ́ wa Allahu akibaru ọfà ò rí ohun tó fẹ́ jẹ mọ́ ọfà tún jẹ okùn lára rẹ̀ ẹ̀rí báwọn àárín ohun tá a fẹ́ gbélé ayé ìṣẹ́mọ́ àtúwà nira wa lára owó ara wa àtúnfi ra ṣé yóò rí pé ìrọ̀lẹ́ ayé ti dé báyìí Ọlọ́wà ní àwọn wo ni ó bọ́ nínú dààmú yìí àwọn wo ni ó bọ́ nínú ìnira yìí àwọn wo ni ó bọ́ nínú wàhálà ìlànlẹ̀ dínà àmẹ́nu Ọlọ́ba ní àyàfẹ́ tó bá nígbàgbọ́ nù wọn Ọlọ́run tí ò fò wọn lọ́hún lẹ̀ ọ̀nà tèmi àti ẹ̀wà fi ní fọlọ́run náà lẹ̀ tá a dẹ̀ fi bọ́ nínú dààmú tá a wà lọ́wọ́ nù ayé òun náà ni ká mójútó oṣù Ramadan tó wọlé wá bá wa yìí torí pé oṣù yìí lọ́lọ́run fẹ́ fi pàṣìṣe mi àti ẹrẹ́ oṣù yìí lọ́lọ́run fẹ́ fi foríjì mi àti ẹ oṣù yìí lọ́lọ́run fẹ́ fi ṣàánú mi àti ẹ ìwọ olóyún tó ń wóyún tó ò róyún bí oṣù yìí lọ́lọ́run fẹ́ fi fún ẹ lọ́mọ ìwọ táyé ti doyún mọ́nú tó ń ti kiri gbé Kùránì rẹ kó fi pàṣẹ oṣù yìí lọ́lọ́run fẹ́ tú ẹ sílẹ̀ ìwọ lọ́jà tó tà tó rérè jẹ tágbà náà wà núṣẹ́ rẹ oṣù yìí lọ́lọ́run fẹ́ fi pa ogun ayé rẹ rẹ ìwọ tẹ́gun lè yà ègún lè bàbá ń bẹ́nu ayé rẹ oṣù yìí lọ́lọ́run fẹ́ parí lọ́lọ́run fi ní láò anzalna azal Qur'anu ala jabalin la ra'aytahu khashi'an mutasaddian min khashiyatillahi wa tilkal amsalu nadribu alinnasi la'allahum yatafakkarun kò sí bógun náà ṣe lè dé bí wàhálà náà ṣe lè nágbára tó ogun lè yá ni ogun lè bàbá ni tó bá gbé ogun náà ẹja wá fi wé àpáta kó wá gbé odidi alukurani kó wá gbé lórí àpáta ìṣòro ogun ayé rẹ pẹ̀lú iman àti ìgbàgbọ́ Ọlọ́run nínú rẹ pẹ̀lú gbólóhùn orúkọ Ọlọ́run ọba la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah pẹ̀lú gbólóhùn náà Ọlọ́run bó sì wo gbà pátá náà yóò dáná sun yóò sọ̀nà sí pẹ̀lú àṣẹ ara ìmọ̀ ń bẹnu Quran fẹni tó bá mọ̀ wá tábà súnmọ́ àwọn àfọ àdáadáa alukurani àdúrà ńlá ni miftahul khairati òun la Al-Qur'an miftahul barakati òun ni oṣù Ramadan kọ́kọ́rọ́ tèmi àti ẹ táàfin náà lù báríkà gbogbo ìgbésí ayé wa táàfin débi tá ń lọ nínú oṣù Ramadan yìí ló wà nínú oṣù yìí náà tún ni aṣọ òru Laylatul Qadr òru abiyì nínú oṣù yìí náà la tún sọ kalẹ̀ fún wa kí la tún fẹ́ kọ́lọ́run ṣe oore ńlá ayọ̀ ńlá ìdùnnú ńlá ló pọ̀ nínú oṣù yìí fún wa fẹ́ni tó bá mọ bàbára rẹ̀ tó sì mọ pàtàkì ẹ̀wọ́n náà wá bira rẹ̀ lẹ́yìn kí là ní ìyẹn rẹ̀ pẹ̀lú oṣù yìí nígbà tó dé kí ni ìmísí rẹ̀ kí ni èròǹgbà rẹ̀ pẹ̀lú àárín ìwà àtọ́lọ́ngbà tó oṣù yìí dé ẹlòmíín tanra aṣọ fáwọn èèyàn tán pé òun gbàwẹ̀ àwa tilẹ̀kùn mọ́rí a ti jẹ fried rice a ti mu yogurt a tilẹ̀kùn mọ́rí a ti jẹ ogbon tó rùn ẹlòmíín ta dírínkì nulẹ̀ àwa mu dírínkì mínírààsì àbí yúgọ́ọ̀tì àbí pure water tó tutù dáadáa àti yó amú ajẹun ayótọ́ awáṣojú fúrú bí ẹni tó gbàwẹ̀ òun láríwọ ẹ̀gún pọ̀ ju àwọn aláwẹ̀ lọ bẹ̀rù Ọlọ́run o páyọ̀ Ọlọ́run kò bẹ̀rù Ọlọ́run làálàá kó ń tẹ́tẹ́kun tó bá fẹ́ máa bẹ nínú ẹni tó bẹ̀rù Ọlọ́run ọba àfi kò fìwà burúkú yẹn lẹ̀ o ẹlòmíín bẹ pẹ̀tẹ́pẹ̀tẹ́ ṣàní wáàsí àtàbáwọn tí ń gbọ́ wáàsí àtàbẹ́ni tí ń ṣe wáàsí ẹni bàtàbà ó lọ tún bẹ̀ ṣe ẹni bàtàbà ó lọ tún bẹ̀ ṣe ọ̀rọ̀ ya gbogbo ọgbọ́n àtètè tó lè ní oní lórí onílọ́pọlọ onílára gbàǹpọ̀lọ́ wọn bá ń bẹ pẹ̀lú rẹ̀ ẹ̀gbọ́n tá nàbí wí ni anabi ni bo istuli uta mímá usinul akhlaq anabi ni Ọlọ́run ọba gbé mi dìde nítorí àwọn ọmọ ènìyàn ó gbé òun dìde wá sínú ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn dùnú tá wà yìí usinul akhlaq ń kó wá parí àwọn wà dáadáa lórí ilẹ̀ ayé nínú wà dáadáa tá anabi wá ṣiṣẹ́ lé lórí nínú ẹ̀ lóṣù Ramadan yìí wá ìwọ tó bá gbàwé Ramadan ègún ò ní ké lórí rẹ mọ́
ìwọ tó bá gbààwẹ̀ Ramadan ìdààmú ò ní wọlé tó ẹ mọ́ ìwọ tó bá gbààwẹ̀ Ramadan wàhálà ò ní jẹ́ tiẹ̀ mọ́ ìwọ tó bá gbààwẹ̀ Ramadan ọ̀nà ńlá fún ẹ kódà kó máa porí rẹ níbi lọ́dọ̀ àwọn ẹni òkùnkùn àbúrò wọn kankan ò tún ní kọlù ẹ mọ́. ó rí gbogbo nǹkan tá à ń dánwò lórí ìrun ó rí adùn ìrun rákà mẹ́wàá tá à ń kíni ọ̀pọ̀ wa máa wá ń ṣe ra rẹ̀ ẹlòmíì a máa wò ó pé tóun bá gbààwẹ̀ tóun ò kí tàràwì a wò ó pé ọlọ́run ti gbé méjèèjì ọlọ́run ò gbé nǹkan kan o ọlọ́run ò gbé nǹkan kan kò sí sáfà tó lè ná ọlọ́run gbé ládàá tàràwì tá à ń pè ní aṣámú ọ̀tọ̀ ẹlòmínú wa kò mọ bó ṣe ń kí aṣámú tó o bá mọ bó ṣe ń kí aṣámú darapọ̀ mọ́ wọn àti kí aṣámú ń ṣe nǹkan tó rí náfìlà ní tó o bá ti dàníyàn Allahumma inni nawaitu nafilata tàràwì iktidai bil imam sunnatullahi ta'ala tẹ́pẹ́ imam ló ti fẹ́ kinu tó bá dẹ̀ kì í ṣe imam yọ mọ́mù kó ń bẹ́ẹ̀ sunnatullahi ta'ala torí pé tàràwí yẹn súnà mọ̀ wá kádà ní súnà ta kàn pàdé pé ó fẹ́ okọ̀ gbọ́dọ̀ kí rákà mẹ́wàá là ń kí sálámọ̀ 5 fátíà kan lórí ìdúró kan ìrun tàràwí mò ń júwe fún yẹn fún wọ́n tó mọ́ fátíà kan lórí ìdúró kan gbogbo súrà tó bá ti rẹ lọ́hùn ní kò kà tó bá já sí wípé bí àwọn ìyá lásàlátù abẹ́ni tí ò lọ́lé kí rárá tó ń pẹ́ súrà 3 péré ló mọ̀ bóyá kúló wà láwọn ni iná àtẹná ni àtẹlẹ́ láfi ni máa parẹ́ lẹ́mẹ̀wàá kó fi kí èèyàn kọ́ ló fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ló fẹ́ gbà ó gbọ́ lọ́run bá tóbi dáadáa. alhamdulilayi rabbil alamin a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim allahumma salli ala muhammad wa sallim kun fayakun muhammad wa sallim wa ala alihi wa sahbihi wa man tabi'a ila yawmiddin aw ila yawmil hisab amin. Aki Ọlọ́run ọba ọlọ́ba tí aki ọba ńlá tó ju gbogbo ohun tó tóbi lọ ọba àmì tó ju gbogbo àmì lọ ọba àṣẹ tó ju gbogbo àṣẹ lọ ọba tó ń mí lára kó wá wá ọba tó ń mí lára ọkùnrin ọba tó ń mí lára obìnrin ọba tó ń mí lára ọmọdé ọba tó ń mí lára àgbà ọba tó ń mí lọ́tún ọba tó ń mí lọ́sì àwa fi títóbi oṣù tá wà nú èyí ọba tí ń bẹ lára oṣù náà ìyẹn oṣù Ramadan oṣù alápọ̀nlé oṣù dùnnú oṣù ìfọ̀kànbalẹ̀ oṣù àṣeyọrí àfọṣù eléyìí àfi kí Ọlọ́run àwa fi ìkẹ́ rẹ̀ àtọ́lá rẹ̀ àtagbára rẹ̀ àti ìmísí rẹ̀ àti ìmọ́lẹ̀ rẹ̀ tó kàǹkà tí ò sí ohun tó tó mọ́ àfi kí amúgbálẹ́gbẹ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ Ànábì wa Muhammad siratal mustaqim sallallahu alayhi wa sallam. Ànábì ló yọ èmi àti ẹ kò nínú òkùnkùn tó fi èmi àti ẹ sínú mọ́nà gẹ́gẹ́ bí Ọlọ́run bá àlékẹ́ láṣẹ sọ́nù suratul Fatiha pé hidina siratal mustaqim siratal ladina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله المولانا العظيم آمين. Ànábì ló wá tàn ìmọ́lẹ̀ sínú ayé mi àti ẹ ló fi wá mọ̀nà ìmọ̀nà tèmi àti ẹ ò fi ní mú kùnkùn mọ́ láyé Ànábì ló là kalẹ̀ fún wa ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad àtàrà Ànábì àkí gbogbo àwọn ènìyàn Ọlọ́run tó ti lọ Ọlọ́run bá kẹ́ gbogbo wọn lápapọ̀ Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn lápapọ̀ Ọlọ́run bá sì gbé gbogbo wọn ga lápapọ̀ ọlálùbáríkà àwọn ènìyàn Ọlọ́run látòrí bàbá Mawlana Sheikh Jami kun fayakun bulala radiyallahu ta'ala ni alhamdulilayi rabbil alamin àfihàn kí gbogbo àpapọ̀ àwọn ẹni Ọlọ́run látòkè délẹ̀ Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn lápapọ̀ bàbá Sheikh Ibrahim Niyaz bàbá Sheikh Tijani bàbá Abdul Qadir gbogbo wọn Ọlọ́run bá yọ́nú sí wọn ọlọ́wàlá haúlá wàlá quwwata illa billahi ilẹ̀ àtọ́rọ̀ ẹ̀mí gígùn àtàláfíà ara fún bàbá Mawlana Sheikh Lukman ní kímọ́tàlẹ̀ Hakim Ọlọ́run dákun bá wa gùn wọn lẹ́mìí má pa wọn fún wọn sìn àwa kí gbogbo èèyàn fáwọn anulẹ̀ àlùbáríkà yà fi bàbá wa sọ̀lú ìjọba Bulala Ikimata 1 ọlọ́mọdé ọba jẹ́ fún yín ọlọ́lùbáríkà wọn ni lọ àfi kí gbogbo èèyàn fáwọn anulẹ̀ àlùbáríkà yà ọlọ́mọdé wọn yín ti àfi àlẹ́yájà wa Àbíkẹ́ ọlá Bulala àfi kí gbogbo èèyàn ìyá pátá ìyá àlùbáríkà nulẹ̀ ọlọ́mọdé wọn yín ti ọlọ́lùbáríkà àwọn ènìyàn ọlọ́ àwa kí gbogbo lẹ́ẹ̀kan náà akiwa lápapọ̀ Ọlọ́run má jẹ́ kí ìdààmú kó dé bẹ́ẹ̀ ní kankan wa o ọlálùbáríkà àwọn ènìyàn Ọlọ́run bisimilayi kuluwala iná àtẹ̀yìnà fún gbogbo àwọn ènìyàn Ọlọ́run tó ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn àwọn ènìyàn Ọlọ́run tó wà láyé àtẹnì kankan wa náà Ọlọ́run dákun jẹ́ àrídùnú dọ́jú alẹ́ kuluwala iná àtẹ̀yìnà àmín kónkálukú kájáde síta bisimilayi.
alhamdulilayi rabbil alamin nínú oṣù alápọ̀nlé ẹ̀wọ̀ láti ń bẹ lára oṣù tá à ń pè ní oṣù Ramadan yóò sọ àwọn ọmọ ogun ẹ̀ sọ̀kalẹ̀ lára àwọn ọmọ ogun Ọlọ́run ọba gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe sọ́nu Suratul Fil Ọlọ́run bá ní ó ní wa arsala alayhim tayran ababila tarimihim bi ijaratin bisijil faja'alahu kasfin maku. Ọlọ́run ọba àlékè ọlá ó sọ́nu Suratul Fil ó ní òun Ọlọ́run ọba òun ó tún wá sọ àwọn màláíkà rẹ̀ òun rán sí gbogbo àwọn irinṣẹ́ èṣù gbogbo àwọn ẹ̀mí òkùnkùn ní ká lè mọ àlùbáríkà tọ́lá tó ń bẹ lára oṣù Ramadan ni o ká lè mọ pàtàkì tó ń pè ní oṣù Ramadan. Nínú oṣù yìí lọ́lọ́run ọba ó rán àwọn ọmọ ogun rẹ̀ nínú àwọn màláíkà rẹ̀ tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó rán wọn sí gbogbo ohun tí ń jẹ́ ẹ̀mí òkùnkùn gbogbo ohun tí ń jẹ́ ẹ̀mí ibú àwọn ẹ̀mí àìfojúrí àjọ̀núbú ni ẹ̀bọ̀ra Ọlọ́run bó rán wọn sí wọn nígbà táwọn onítẹ̀síìrì àwọn onímọ̀ àwọn olóye tí wọ́n tún súnmọ́ Ọlọ́run ọba tó tójú bọ̀ tó tàbá kú tó rorí ń parẹ́ wọ́n wá rí pé àwọn kọ́là bílà yẹn ọ̀nà ń kà àwọn wòlọ́lọ́ Ọlọ́run wà rán kọ́là bílà kọ́là bábílà hariwa bílà hariwa bábílà sanda bílà sanda bẹ́ẹ̀ lọ Ọlọ́run rán wọn tẹ̀rí bí ìjára ti mi sì jí níbi kọ́ gbé àṣẹ òun Ọlọ́run ọba lọ́wọ́ kọ́ lọ sínú náà sí jíìlì èkúta kan bẹ́ẹ̀ kọ́ máa lọ jù láwọn ẹni òkùnkùn yìí lọ́wọ́ kí gbogbo lè pa látara ń pé ká má ba àfẹ́rí ìnira ìdààmú. Ó túmọ̀ sí pé tó bá béèrè lọ́wọ́ èmi àti ẹ̀ pé kí ló ń pè ní oṣù Ramadan bá mi sọ fún wọn pé oṣù ìmọ́lẹ̀ tí ń pa òkùnkùn rẹ́. Tó bá ní kí ló ń pè ní oṣù Ramadan bá mi sọ fún wọn pé oṣù ìbùkún tí ń gbéni ga láàrin àwọn oṣù. Tó bá béèrè lọ́wọ́ èmi àtẹ́gbẹ́ kí ló ń pè lóṣù Ramadan bá mi sọ fún wọn pé àkọ́kọ́ Ramadan àforí ìjì ni àárín Ramadan ìkẹ́ni ìgẹ́ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọ́mọ. Ó túmọ̀ sí pé nínú oṣù Ramadan tá a wà yìí nǹkan rẹ̀ nǹkan ayọ̀ ni ó máa wọlé tọ́mọ ènìyàn. Oṣù kan ni tí ò ń ṣe pé àwa mùsùlùmí decide pa fẹ́ máa ṣe fún Ọlọ́run ló decide lé wa lórí. Ẹlòmíà wa máa wò ó pé ọ̀rọ̀ tí mo sọ yìí ǹjẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ pọ́lọ́ decide lé wa lórí àbá wa la decide fún Allah àwa kọ́. Tó bá lọ sínú Suratul Baqara wàá bá ayé tí mo fẹ́ sọ yìí wàá bá ń bẹ̀ wàá bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wàá bá ń bẹ̀ níbi tó bá lọ wáyà yẹn lọ wo 183 lọ wo àwọn nọ́mbà tó wà bẹ́ẹ̀ 183 wàá bọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí níbẹ̀. Ọlọ́run bá ní yá ayyuhal ladina amanu Ọlọ́run bá ní mo pè wo onígbàgbọ́ òdodo onígbàgbọ́ lọ́lọ́run pè kò pé aláìmọ̀kan. Ọlọ́run mọ̀rọ̀ sọ púpọ̀ kò pé mùsùlùmí onígbàgbọ́ ló pè kádẹ tó lè pè é ló ní ìgbàgbọ́ agbọ́dọ̀ rẹ̀ àmì ìgbàgbọ́ yẹn lára rẹ̀. Ìwọ tó gbára rẹ̀ gbọ́ ló fẹ́ gbọ́ Ọlọ́run gbọ́. Ṣé ìwọ tó gbọ́ ọmọlàkejì ẹ gbọ́ ló fẹ́ gbọ́ Ọlọ́run ọba gbọ́. Àfi ká ṣiṣẹ́ tọ̀ ṣókí tó bá fẹ́ mọ ntọ́lọ́run bá gbà lérò tó fi ní yá ayyuhal ladina amanu nípò nǹkan nígbàgbọ́ kọ́kọ́ lọ mọ article faith of Islam lọ mọ. Tó bá ti mọ article faith of Islam faith that is iman mẹ́fẹ̀ẹ̀fà yẹn tó bá ti mọ al-iman billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi mẹ́fẹ̀ẹ̀fà yẹn tó bá ti tó nígbàgbọ́ nu Ọlọ́run nínú àwọn màláíkà rẹ̀ nínú àwọn òjíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lọ mẹ́fẹ̀ẹ̀fà yẹn tó bá ti mọ tọ́lọ́run bá ti wá ní yá ayyuhal ladina amanu ṣẹ̀ṣẹ̀ wá jáde pé náà. Torí pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba lówe ni ẹni ò farabalẹ̀ ò lè gbọ́rọ̀ Ọlọ́run ọba yé onígànàgànà ò lè gbádùn Ọlọ́run. Nígbà tá ànábì Musa tára ànábì Musa tọ́lọ́run fẹ́ fi ànábì wa Musa tó fẹ́ fi kọ́ àwọn tára wọn ò balẹ̀ lẹ́kọ̀ọ́ Ọlọ́run wá ti Musa náà lọ sọ́dọ̀ àdírò lọ fi kọ́ lẹ́kọ̀ọ́. Nígbà tí Musa dọ́dọ̀ àdírò tóun náà rí ohun tóun ò rí ó ṣe mọ̀ pé ìmọ̀ pọ̀ òun là ànábì wa Muhammad fi ní talabul ilmi faridatun ala kulli muslimi wal muslimat. Ànábì ní mímọ̀ wá bímọ tí rí yan ni o fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Ó túmọ̀ sí pé ìwọ tó o bá fẹ́ rí mọ́ jèrè tó sì fẹ́ gbádùn Ọlọ́run àfi kó o fara balẹ̀ onígànàgànà ò kí ń gbádùn Ọlọ́run. Ó gbọ́ mi yé
jalla jalalu Allahu akbar ohun Ọlọ́run bá leke ola fi sọ ní Al-Qur'an pé ya ayyuhal ladina amanu Ọlọ́run bá ní mo pè wọ́n nígbàgbọ́ òdodo ìwọ tó gbé àgbàfẹ́ mi Ọlọ́run bá ń pọ̀ṣù Ramadan ti dé ìwọ tó gbé gbogbo ohun tó ń ṣe jùlẹ̀ tó já sí pé tẹ̀fsírì ló ń lọ ìwọ tó nígbàgbọ́ ní mi Ọlọ́run bá tó fi lọ tẹ̀fsírì ìwọ tó nígbàgbọ́ ní mi Ọlọ́run bá tó fi ń ṣe àdúrà tó ń fa tẹ̀sùbà rẹ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ìwọ tó nígbàgbọ́ ní mi Ọlọ́run bá nínú oṣù náà tó ń ṣètọrẹ àánú fáláìní ìwọ tó lọ ń túnú lé mi Ọlọ́run bá ṣe tó bá ti gbọ́ pé oṣù Ramadan dé báyìí ọlọ́gbánu mọ́ṣáláṣí ọlọ́fàgé ọlọ́fẹ́ni ó tẹ́ni Ọlọ́run bá ní mo pè é wò yá ayyuhal ladina amanu Ọlọ́run bá ní mo pè wọ́n nígbàgbọ́ yẹn yá ayyuhal ladina amanu Ọlọ́run bá ní mo pè wọ́n tó ń tètè jí dénú ilé Ọlọ́run ọba kásìkò tàràwì má ti tó lálẹ́ ni wà ti sáré débẹ̀ Ọlọ́run bá ní mo pè ìwẹ́ ní rẹ́nu tásìkò ìrun zuri asri maghrib ìṣáì kó máa ti wọlé dé ni wọ́n ti ń bá ẹnu mọ́ṣáláṣí Ọlọ́run bá ní mo pè ìwẹ́ ní rẹ́nu Ọlọ́run bá ní mo pè ìwọ tó gbọ́n pọ́ fẹ́ ṣe wá sí níbi kan tó ta kán tó sì lọ síbẹ̀ láti gbọ́rọ̀ èmi Ọlọ́run bá ya ayyuhal ladina amanu Ọlọ́run bá ní mo pè wọ́n nígbàgbọ́ òdodo mo pè é o kùtìbà aleikum siyam Ọlọ́run bá ní kùtìbà mo ṣe lọ́ranyàn aleikum siyam mo ṣe àwẹ̀ lọ́ranyàn lé yín lórí o sórí bẹ́ẹ̀ wájibù nu kò ṣe pé o fẹ́ ọ̀rọ̀ Ramadan ò ṣe pé tó bá wùn mí ni màá gbà tó bá wùn mí mi ní gbà aláìmọ̀kan ló máa ń sọ bẹ́ẹ̀ whether you like it or not you must accept it if I wish no you must accept it whether you like it or not ó tẹ́ lọ́rùn kò tẹ́ lọ́rùn kò sí ohun tó o fẹ́ ṣe sí o gbọ́dọ̀ gbà wẹ̀yẹn Ọlọ́run bá fi ní yá ayyuhal ladina amanu kutiba alaykum siyam Ọlọ́run bá ní mo pè wọ́n nígbàgbọ́ òdodo kutiba alaykum siyam Ọlọ́run bá ní mo ṣe àwẹ̀ lọ́ranyàn lé yín lórí òun ṣe lọ́ranyàn lórí ọkùnrin tó ti bàlágà òun ṣe lọ́ranyàn lórí obìnrin tó ti ní làákàyè òun ṣe lọ́ranyàn lórí àwọn òbí wa òun ṣe lọ́ranyàn lórí àwọn àfa wa òun ṣe lọ́ranyàn lórí àwọn ọmọlẹ́kẹ́wù òun ṣe lọ́ranyàn lórí ṣéhù òun ṣe lọ́ranyàn lórí mùrídé mùrídá òun ṣe lọ́ranyàn lórí ìyálà sàlátù òun ṣe lọ́ranyàn lórí àfa tí ń ṣe sàlátù fún ìyálà sàlátù òun ṣe lọ́ranyàn fún gbogbo wọ́n tó ti jẹ́ ìpè ṣahadatu Allah ilaha illallah wa anna muhammada rasulullahi wa iqamus salat wa ita izakat wa sawmu Ramadan wa ajil baiti ìwọ tó gbà fún òpin Islam mara àwọn Ọlọ́run bá náà òun ṣe lọ́ranyàn lé ẹ lórí ó pariwo Ọlọ́run bá dáadáa lẹ́ẹ̀mẹ́ta Allahu akbar kabira àníṣe èèyàn kan ló fẹ́ gbà lọ́wọ́ rẹ Ọlọ́run ló fẹ́ ṣe kíni Ọlọ́run ló fẹ́ gba ìrun rẹ innamal a'mal binniyat wa innamal likulli imri'in ma nawa àníyàn tó bá fi dúró pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ Ọlọ́run ti rí àníyàn tó bá fi dúró pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ Ọlọ́run ti rí èèyàn kọ́ ló fẹ́ gba ìrun lọ́wọ́ rẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá ló fẹ́ ṣe kíni òun ló fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ìwọ tó bá lè jásí pé gbogbo súrà yẹn òun la fi jásí pé súrà mẹ́wàá kan wà tó gbẹ̀yìn Al-Qur'an láti alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil lọ́ha lẹ́yìn yẹn súràtù Quraysh suratul maun yẹn ara'aytan lẹ́dí suratul kawsara kul ya ayyuhal kafirun ní gbogbo àwọn sura mẹ́wàá yẹn tó bá ti máa wọn yẹn máa mú nínú àwọn yẹn kó máa fi kírun ó lè dá kí bó ṣe ń kí náà mo ti júwe fún yẹn rákà mẹ́wàá sálámọ̀ márùn fatiha kan sura tó bá ti rò ẹ́ lọ́rùn kódà tó bá wá burú títí pé mọ̀júnà àtẹ́nà àti kúlú ọlọ́ọ̀lọ́ máa pàrọ̀ rẹ̀ kakúlú ọlọ́ọ̀lọ́ bí rákà àkọ́kọ́ káyínà àtẹ́nà bí rákà ẹlẹ́ẹ̀kejì ṣàtáyà sálámọ̀ rákà àkọ́kọ́ ti dúró nù tún dìde sókè ṣàlọ́ akíwá tún ka fatiha kúlú ọlọ́ọ̀lọ́ bí rákà àkọ́kọ́ iná àtẹ́nà rákà ẹlẹ́ẹ̀kejì tún sálámọ̀ ó ti dúró nù ọlọ́wọ́n bá rà níyàn rẹ̀ má jẹ́ kéèyàn kankan bí tiẹ̀. àmọ́ ọ̀pọ̀ àwọn èèyàn òròjú òjẹ́ agbádùn wọ́n tó bá wá ń pa irun yẹn pọ̀ mẹ́wàá lọ́nlọ́run ti pọ̀ jù tètè fètò sí ohun tó o bá ń ṣe lọ darapọ̀ mọ́ ìmáàmù tó o bá da kí ládá wọn á fún ẹ ní ládá àti ẹ̀ ń kó da kí tó o bá kí lẹ́yìn ìmáàmù tó níbi ìmáàmù sunnatullahi ta'ala tó o kí lẹ́yìn ìmáàmù wọn á fún ẹ lọ́pọ̀ ládá ọ̀pọ̀ oríire wọn á fún ẹ bẹ́ẹ̀
ládà tàràwì òun nù tó iye tàràwì tó bá kí ni iye ládà tó gbà wájú Ọlọ́run àwẹ̀ iye àwẹ̀ tó bá gbà òun ni iye ládà tó bẹ kódà ibi tí àwẹ̀ ní agbára dé obìnrin tó bá ń ṣe píríọ̀dù lọ́wọ́ tàbí tó rí nǹkan àlejò rẹ̀ àwọn oníṣẹ̀rí àjẹkó yé wa ń pé lákòókò ìgbà tó rí nǹkan àlejò yẹn tó rìn lọ́wọ́ yẹn kó máa bá wọn fẹ̀mí ìgbà lóòótọ́ àmọ́ kó máa jẹun kó jẹun nù yàrá rẹ̀ má gbóúnjẹ bọ́ta ẹlòmíì àwa bàjẹ́ àwa bọ́ síta àwa la gbogbo ẹsẹ̀ kalẹ̀ àtọkùnrin àtobìnrin alẹ́ ẹsẹ̀ kalẹ̀ ẹlòmíì àwa máa jẹun àwa túmọ̀ mọ̀ pé wọ́n kọ́ lè mọ̀ pé òun jẹun ìyá Bísọ́lá ò ní wá jẹun ṣèbá ẹni ká máa pè yàn tá a bá fẹ́ jẹun la ilaha illallah ẹ̀ṣẹ̀ ni o gbogbo tó bá ń ṣe lè jáwọ́ ńbẹ̀ ẹ̀ṣẹ̀ ni. fi àpọ́nlé fún oṣù náà ó gbọ́ mi yé fi àpọ́nlé fún oṣù náà ọwọ́ ajó yé wa ọlọ́run àlékè ọlọ́run jẹ́ kó yé wọn pé gbogbo ìwọ tó bá wá fẹ́ ṣìnà lálẹ́ ìwọ obìnrin tó ń rí nǹkan àlejò rẹ tó bá fẹ́ ṣìnà ní alẹ́ dáná èèyàn mẹ́ta tàbí agbára èèyàn tó bá ní agbára kò bá jẹ́ èèyàn kan nínú oúnjẹ tó fẹ́ sè yẹn dáná ẹ̀mọ́ kó wá lọ gbé fẹ́ni tí ń gbààwẹ̀ láníyàn pé ìwọ náà ò bá gbà o ìhun tọ́lọ́run tì síwájú fún ẹni ṣé ti yé báwọn ó sì ní iye ọjọ́ tó fi ń ṣe píríọ̀dù ẹ̀dà tí iye ọjọ́ tó bá fi ń ṣe píríọ̀dù ẹ̀dà tí ò bá wá dúró tó tún kọ̀ǹtínú lọ ó ti di àrùn àwọn oníṣẹ̀rí àjẹ́ kó yé wa nípa nẹ́bí ìfẹ́ ká máa gbàwẹ̀ yẹn lọ kó dẹ̀ máa tìrìtà rẹ̀ lábẹ́lẹ̀ ṣé ti yé báwọn lára àwọn tó ní wọn lè gbàwẹ̀ ká tó bíríìfù àwọn yẹn náà olóyún tó ní oyún lọ́wọ́ kò lè gbàwẹ̀ àwọn oníṣẹ̀rí àyàndẹ̀ ẹni tínú márùn tó ní ọ́sà tọ́sà rẹ̀ ti dógóńgó tọ́sà rẹ̀ ti dé ògóńgó àwọn oníṣẹ̀rí àyàndà rẹ̀ ànábì fẹ́ ká yàndà rẹ̀ nípa ká yàndà rẹ̀ tó ní ọ́sà kò lè gbàwẹ̀ torí pé oúnjẹ ìṣẹ́jú pé kó máa mú nǹkan lọ sẹ́nu gẹ́gẹ́ bí ipò tó wà ọ̀yàndà ẹ̀ pé kó máa gbàwẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹta àwọn ní asthma àwọn tó ní kọ asthma gbogbo ẹni tí kò bá ń dà láàmú tó jọ ní kọ asthma ọ̀yàndà àwọn náà torí pé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí wàhálà ńlá ni sọ̀rọ̀ mi yé ọmọ tí ń ṣe ẹrú lábẹ́ ọ̀gá rẹ̀ ọmọ tí ń ṣe ẹrú lábẹ́ ọ̀gá rẹ̀ bí ó ń dà láàmú lọ dààmúdàbò tán pé ẹrú ní í ṣe tí ò ní kápá láti kọ̀ǹtúrò ara rẹ̀ àfi tó bá ní kó ṣe àwọn oníṣẹ̀rí àyàndà rẹ̀ pé kó má gbàwẹ̀ ṣẹ̀rí báwọn àwọn bẹ́ẹ̀ lọ ó pọ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ bẹ́ẹ̀ náà ni almarid aláìsàn ẹni tára ò bá yá tó ń ṣe àìsàn tára rẹ̀ ò yá tó ń ṣe àìsàn àwọn oníṣẹ̀rí àyàndà rẹ̀ ọ̀yàndà rẹ̀ ẹni tára ò bá yá tó ń ṣe àìsàn àwọn oníṣẹ̀rí àyàndà rẹ̀ pé ó dáná àyàndà rẹ̀ ẹni tára ò ní o kò ń ṣe kó kọ ní orí kan fún ẹ ara ò yá náà ní irú ìyẹn kọ́ o ìwọ fún rẹ mọ̀ ẹni tára ò yá tá a gbé lọ sọ́sìpítù ọ̀yàndà rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá dákú àwọn ìdá kan wà tá a máa ń pè wọ́n ní ṣubú ṣeré àwọn dákú ṣeré nù tẹ́ pé ó lè dákú tán sìn bóyá kílẹ̀ ẹlòmíì máa ń dákú lẹ́ẹ̀mẹ́ta àwọn ọmọ ilé mèrè àwọn ọmọ ilé mèrè tí wọn ò fẹ́ dúró lọ́dọ̀ àwọn òbí wọn tàbí tó fẹ́ máa da àwọn òbí wọn láàmú irú àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn oníṣẹ̀rí àyàndá wọn pé kó máa gbàwẹ̀ ṣẹ́ni tó dákú tán sìn ẹ̀rọ mi lé lórí ẹ̀ fún lógún lò ọ̀yàndá ẹ wá wo gbogbo àwọn tá a wá kà á lẹ̀ lọ yìí bẹ́ẹ̀ náà sì ni arúgbó tó ti dàgbà ìmọ̀ ìyá àbí bàbá tó ti darúgbó tí yóò nókun nú láti gbé àwẹ̀ yẹn lọ títí ọ̀yàndá àwọn náà bẹ́ẹ̀ náà sì ni àwọn apá kan náà àwọn opó tó jásí pé ó wà nílé opó tí ò ní olùrànlọ́wọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ tí ò dẹ̀ sí ohun tó fẹ́ jẹ lákòókò yẹn tó wà nílé opó ọ̀yàndá rẹ̀ pé kó má gbàwẹ̀ ṣẹ́rí pẹ́sì Islam kò ń ṣe ẹ̀sìn wàhálà kò ń ṣe ẹ̀sìn ìdààmú kò ń ṣe ẹ̀sìn fìtínà kò ń ṣe ẹ̀sìn ìnira kí wá ló wá nira ń bẹ̀ ẹ wá wo gbogbo àwọn tí mo wá kà látòkèdélẹ̀ pọ́n yàǹda yìí o láti ibi tí mo ti gbé nípa oníkọ́ni alásùmá ni gbé ibi tí mo kà dé yàn àwọn tí mo náà yàǹda gbogbo wọn yẹn Islam ò yàǹda wọn tán o tẹ́tí kò gbọ́
ó máa sọ ìtanràn ó ní ìtanràn tó máa sọ kí ni ìtanràn náà irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lè lọ fún wọn lówó àwọn tí wọn ò nágbára àti gbàwẹ̀ ó lè ránjẹ fún wọn àwọn náà participate sí ojúṣe nínú àwẹ̀ wọ́n á fún wọn lówó tó bá jásí pọ́ náà mọ́ tó ń dáná lọ́wọ́ irú ẹni tó wà lórí ààrẹ ìsìn tí ó lè dìde bí ọmọ ẹ̀ ń dáná lọ́wọ́ kó dà níyàn kọ́mọ ẹ̀ máa bá wọn fún àwọn aláwẹ̀ lóúnjẹ tó bá jẹ́ olówó tó ní owó lọ́wọ́ kó máa dáná fún wọn lálálẹ́ kágbára rẹ̀ bá gbé kó máa dáná fún wọn lálálẹ́ ó tún fi gba ládàáni wọ́n á kọ́ kalẹ̀ fún ní dèdè ládẹni tí ó gba ààwẹ̀ ṣé wàá rí àwọn tó ń ṣe píríọ̀dù lọ́wọ́ wọ́n á tẹ̀lé òfin tí mo sọ yẹn náà wọ́n á máa dáná sàárì ìṣínu wọ́n á máa fáwọn aláwẹ̀ ní nǹkan tó bá ti dáná tán tẹ́nì yìí bá wá táwẹ̀ bá wá lọ tán nígbà tó parí píríọ̀dù ẹ̀ tán èyí tí ó gbà yẹn Islam ò bùn o nígbà tó já sí pé àwẹ̀ ẹ̀kan lọ́dún ni kó san àwẹ̀ yẹn padà kódà kó san àwẹ̀ yẹn padà àwọn tára wọn náà ò yá tó yọ̀ǹda wọn yẹn tára wọn bá ti padà yá Islam fẹ́ kó dáwẹ̀ yẹn padà kò sí nǹkan méjì ó fẹ́ fi mọ̀ bóyá páyọ̀ Ọlọ́run ni Ànábì wa Muhammad ó fẹ́ jẹ́ Ànábì náà Ọlọ́run fẹ́ fi mọ̀ lára pé ṣé a nípayọ̀ wọn Ọlọ́run ni àbá àbẹ̀rù wọn Ọlọ́run la'allakum tattaqun tó bá ń bẹ nínú tó páyọ̀ Ọlọ́run dá padà tó bá wá fẹ́ dá padà Islam wá ṣe ní fúfú yẹ ìṣe ní fúfú yẹ fún wa wọn fi ní wá lára tó bá jásí pé mẹ́ta lágbá ọ̀dà níyàn ni tó yẹ pé mẹ́ta lágbára ẹ̀ kọ́kọ́ bá nínú 30 yẹn kọ́kọ́ gba mẹ́ta yẹn náà kò sinmi ṣáàrí pé ó gba mẹ́ta yẹn ó gba 30 yẹn kó pé tó bá lè gba 10 lára àkọ́kọ́ mẹ́wàá àkọ́kọ́ gbà lọ bẹ́ẹ̀ jàrá kò sinmi díẹ̀ kò tún gbàgbé ṣáàrí pé àwẹ̀ 30 yẹn pé kí Ramadan mi tó ń bọ̀ wá ṣó ti rí báwọn rí pé àwẹ̀ 30 yẹn pé kí Ramadan tó ṣe kéne kó tó bọ̀ wá ìwọ tó bá gbádùn ọ̀rọ̀ mi bí Ọlọ́run bá tóbi dáadáa. Allahu akbar kutiba alaykum siyam ọlọ́ba náà ń ṣe àwẹ̀ Ọlọ́run yẹn lé wa lórí kama kutiba alal ladina min qablikum Ọlọ́run ni mọ̀ wá rò ń pé bóyá orí tiẹ̀ ló ti lọ́rọ̀ yẹn rẹ ti bẹ̀rẹ̀ o mo ti pa láṣẹ fún àwọn tó ti lo ayé kẹ́yìn tó wálé ayé wa máa lo lé ayé Ọlọ́run bá ní mo ti pa láṣẹ fún àwọn tó ti lò gbà kí wo nígbà tó dénú ìgbà kó fẹ́ máa lò gbà ó túmọ̀ sí pé àárín ni gbogbo wa wà ìgbà tiwa yóò padà lọ torí pé ìgbà táwọn kan tó wà ń bẹ lánàá ti lọ àwọn tó wà ń bẹ lánàá náà ti ń gba àwẹ̀ yìí bọ̀ láti sẹ́ńtírì yẹn lọ kí sẹ́ńtírì tiwa tó dé ó túmọ̀ sí pé àyà yìí ó tún máa ṣiṣẹ́ gbogbo sẹ́ńtírì lọ àwọn tó tún bọ̀ wájú wa lẹ́yìn táwa bá lọ tán kutiba alaykum siyamu yóò tún máa jẹ́ ọ̀rọ̀ yẹn láwọn náà lórí kama kutiba alal ladina min qablu gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe ń pa wá ti sìn náà láṣẹ ń gbà yẹn báwọn yẹn náà ṣe máa sọ fáwọn yẹn ń gbà yẹn náà lọ́nu ṣe ti rí báwọn Allahu akbar kabira kama kutiba alal ladina min qablikum Ọlọ́run bá ní gẹ́gẹ́ bó ń ṣe pa láṣẹ lórí àwọn tó ti lọ káwa tó dé ó túmọ̀ sí pé àwọn tó ti lọ náà gbàwé Ramadan kí ló wá ṣe mí àti ẹ̀ tá lè gbàwé Ramadan mọ́ bá lúkà kí ló kọlù ẹ́ kí ló rọ́lù ẹ́ kí ló ṣubú lù ẹ́ orí fọ́ ẹ lásán ló náà ní gbàwé ìjọ tí wọ́n bá rí àgbá kó ohun tán pẹ̀lú orí fífọ́ ṣé wọ́n lè gbàdúrà kórí fọ́ ẹni inú rọra já ẹ jẹ́ ò ní pé ò ní gbàwé tí wọ́n bá rẹ́ni tí inú rún gangan ṣé wọ́n lè dúró tí ọ̀ríjìnà inú rírun gangan bá wá kí ẹ tó ní òtítọ́ rí inú rírun tó ní òní gbàwẹ̀ ṣé wọ́n lè dúró dè ó ìṣòro owó ló fẹ́ kọlu èmi àti ẹ tí ò ní mú wa gbàwẹ̀ Ramadan wá wọ Ọlọ́run gbèsè wá wo ohun tọ́lọ́run fi parí Ọlọ́run wá ní kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun ó ní àti lè sọ yí pé páyè mi Ọlọ́run bá àfi tí ń bá rí ẹ̀tẹ́ gbàwẹ̀ tó o bá fẹ́ máa bẹ nínú ẹni tó páyè mi Ọlọ́run ọba lára mi tèmi Ọlọ́run bá fi mẹ́ni tó páyà mi òun ní oṣù Ramadan ó túmọ̀ sí pé tó bá páyè Ọlọ́run ọba ò ní rìnrìn kùnrin tó bá páyè Ọlọ́run ọba ò ní ṣèṣekúṣe tó bá páyè Ọlọ́run ọba ò ní wòwòkúwo
tó bá páyọ̀ Ọlọ́run Ọba ò ní sọ̀sọ̀kúsọ tó bá páyọ̀ Ọlọ́run Ọba ò ní gbégbésẹ̀ tí ò yẹ kó gbé nínú oṣù Ramadan ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ kó fẹ́ ya ilé aláṣẹ́wó nínú oṣù Ramadan ló wá gbóúnjẹ síta gbangba ó wá ń jẹun níṣojú àwọn aláwẹ̀ gbogbo eléyìí àṣìṣe ńlá ni ẹ̀ṣẹ̀ ni kódà nínú oṣù yìí gan ni ìpayà máa ń dé bá àwọn Kristẹni débi pé ọ̀pọ̀ wọn gan máa tún bá wa mùsùlùmí gbàwẹ̀ nígbà táwọn náà mọ value àti important of shahru Ramadan táwọn náà mọ important ọlá tó ń bẹ lára oṣù Ramadan ni àwọn náà tún gbà kí ló wá ṣe ìwọ tó jọmọ mùsùlùmí gangan tá a ti torí rẹ̀ sọ̀rọ̀ yìí kalẹ̀ tó wà mójútó ẹ wá wàwẹ̀ yìí o àwẹ̀ tọ́lọ́run ní ká gbà yìí kò wá ṣe nítorí tọ́lọ́run Allahul Kamal Ọlọ́run ti pé tán kò sí ohun tí ó tún dínkù kò dẹ̀ sí ohun tí ó tún lékún mọ́ ó ti dépò tó fẹ́ dé ó ti dé ọlá tó fẹ́ dé ó ti dépò tó fẹ́ dé ó ti dé ọlá tó fẹ́ dé ó ti dépò tó fẹ́ dé ó ti dé ọlá tó fẹ́ dé gbogbo ohun tó léwu tó fẹ́ dé ipò rẹ̀ Ọlọ́run bá ti débẹ̀ kéèmí àti ẹ lè bá a lékún kóríire bá lè jẹ́ tiwa káyọ̀ bá lè jẹ́ tiwa kí o gbọ́ àṣìṣe wa láti ọdún tó lọ lọ́hùn tó fi di ọdún yìí kó ba lè jẹ́ àmójúkò fún Ọlọ́run ṣe ní ká máa gbààwẹ̀ Ramadan nínú 365 days tá ń lò láyé 365 days make 1 year tá ń lò nínú ayé Ọlọ́run ní ká wá fi 30 days ká fi gbààwẹ̀ fún wọn nínú 12 months tá ń lò nínú 12 months tá ń lò nínú àwọn oṣù yẹn Ọlọ́run wá ní ká mú oṣù ẹyọ kan péré ká fi gbààwẹ̀ Allah akbar kí wá ní ìdí tọ́lọ́run fi ní ká mú oṣù ẹyọ kan ká fi gbààwẹ̀ ẹja wọnú ẹ̀ díẹ̀ alhamdulillah Ọlọ́run wo èmi àti ẹ ó wò ó pé ọkàn wa máa dọ̀tí kò sí bá ṣe fẹ́ ṣe torí pé operation tọ́lọ́run ṣe fún ànábì nínú suratu nashira tó ní alam nashira alaka sọdiraka wàwàdọ́ọ̀nà anka wiziraka amlẹ́dí ankodọ̀zọ̀ ọ̀raka wàrà fàdánláka zikiraka operation tọ́lọ́run bá ṣe fún ànábì gbogbo kìtì ẹrù tí ò jẹ́ kẹ́yìn ẹ̀ tẹ̀ tí ó padà fa ìṣòro ègún ìdílé ni ogun àdúgbò ni gbogbo wàhálà dàmúdàbò tí ó kó rán wẹ̀ sí ọkàn bá ànábì Ọlọ́run sì mú gbogbo ẹ̀ kúrò fún kò wá mú kúrò fáwa ó wá ń wò ó pé ànábì wá bí Ọlọ́run ọba àlékè ọlá ń pé àwọn ẹrú rẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù kí lọ́mọ máa fi yọ ẹ̀ṣẹ̀ wọn kí lọ́mọ máa fi tọrọ àforíjì nínú ilé rẹ̀ Ọlọ́run wá sọ oṣù Ramadan Ọlọ́run sọ kalẹ̀ fún wa Ọlọ́run wá nínú oṣù Ramadan yìí ká máa fi tọrọ àforíjì ẹ̀rí báwọn bẹ́ẹ̀ náà sì ni nínú oṣù Ramadan yìí òun náà ni Al-Qur'ani sọ̀kalẹ̀ nínú oṣù Ramadan yìí la sọ Qur'ani kalẹ̀ ẹ wo ọlá tó ń bẹ lára oṣù Ramadan yìí nínú oṣù Ramadan Al-Qur'ani ti sọ̀kalẹ̀ ó túmọ̀ sí pé téèyàn bá ń tìláwà Qur'ani nínú oṣù yìí ìmọ́lẹ̀ ara rẹ̀ á tún máa lékún ní gẹ́gẹ́ bá Ànábì wa Muhammad ṣe ní al-wudu'u ala wudu'i nurun ala nurun Ànábì ní kí ẹ máa ṣàlùwàlá lórí àlùwàlá tẹ̀rí yẹn yóò ní pé bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ ò máa gorí ìmọ́lẹ̀ fún ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kéèyàn máa tìláwà al-Qur'an nínú Ramadan nuriyan ìmọ́lẹ̀ ńlá kan ni tí ó tún máa gorí ìmọ́lẹ̀ lára ọmọ ènìyàn ṣàwárí báwọn ẹ̀wọ́lá tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run sọ́dọ̀ al-Qur'an ó ní law anzalna hadha al-Qur'an ala jabalin nínú oṣù yìí tọ́lọ́run sọ al-Qur'an kalẹ̀ kò sí ogun àbí wàhálà àbí ìdààmú kan àbí ìnira kan àbá ìsàn kan tó máa ráyé tí ní kò sọ́nà àbáyọ fún tó bá gbé al-Qur'an Ọlọ́run biqalbi salim pẹ̀lú ọkàn tó mọ́ biqalbi salim pẹ̀lú ọkàn tó mọ́ tí ò ń ṣe kọ́líbùlì mọ̀rí tó tí ò ń ṣe ọkàn tó ń ṣẹ̀sán àbí kọ́líbùlì mọ̀rí tàbọ́kàn tó ti kú là torí pé ọkàn tá a rí yẹn kọ́sìm ilà sàlásà àksàm àwọn onímọ̀ ń pín ọkàn sí mẹ́ta ó ní alikọ́líbù sẹ̀lím wàlíkọ́líbùlì mọ̀rí wàlíkọ́líbùlì mọ̀yìt alikọ́líbù sẹ̀lím ọkàn àkọ́kọ́ ni ọkàn tó ná làáfíà òun ni wùláìka aláòdàmí rọ́bì wa ulaika humul muflihun
ọkàn tó ní àlàáfíà ni àwọn ló jèrè wájú Ọlọ́run. àwọn qalbul marid àwọn ní Al-Qur'ani ní fi qulubi maradun fasada umalla maradun wala wala azabul alim bima kanu yaksibu. àwọn tí ó máa tanra wọn nu ọkàn wọn máa ṣàìsàn ọkàn wọn ń ṣàìsàn Ọlọ́run tó wá ṣàlékún ẹ̀ látara irọ́ pípa àfojúdi àìnákàkún àìsìn Ọlọ́run òun ló kó bá wọn. àmọ́ wà á máa qalbul mayit ẹ̀ wá rí ọkàn tó ti kú àwọn ní innal ladina kafaru sawa'un alayhim anzartahum am lam tunzirhum la yu'minun. àwọn nìyẹn ẹ wí fún wọn oṣù Ramadan ti dé ẹ wí fún wọn àwọn náà nójú ọ̀rí àmọ́ la yu'minun wọn nígbàgbọ́ sí wọn ní jẹ́ pé lọ wọn nígbà. irú àwọn yẹn lálágídí ẹ̀dá irú àwọn yẹn lọ́ máa mutí lọ́ máa bèlè fún pé ìròrí àwọn ó ṣe dédé Ọlọ́run àwọn ọmọ táwọn ṣe wọ́n sì mọ́ pé àwọn gangan ni mo fò lè sú náà àwọn gangan lọ́jọ́ kanlẹ̀ wọn mọ̀ pé àwọn gangan làwọn jò kanlẹ̀ wájú Ọlọ́run wọn sì mọ̀ pé àwọn gan làwọn gọ̀jù wájú Ọlọ́run. nínú Ramadan ó ṣàpọ́nlé oṣù náà ó mọtí ó ń fa sìgá ó ń mugbó ó ń rí nira ó ń wá wàhálà ó ń fàdàmú ó ṣàpọ́nlé ṣé ẹ̀ mọ̀ pé kéèyàn bẹ̀rù nǹkan Ànábì ní innamal a'malu binniyat àníyàn tó bá fi síwájú gbogbo nǹkan lè rẹ̀ tá a fi sọ ẹ́ nínú ayé. ṣẹ́rí báwọn irú àwọn tá à ń sọ yìí òun làwọn yẹn lọ kò wá sí ogun náà àbí ìdààmú tó lè lé koko nínú ayé ọmọ ènìyàn tó bá gbé Al-Qur'an nínú oṣù táwa náà tó bá fi bèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ìmọ̀ lóru ni àbí lọ́sàn-án ni kò sí ohun tó fi bèrè tọ́lọ́run ò ní ṣe ìwọ náà wá bèrè àrẹ lérè ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ọkàn rẹ. Alhamdulillahi Rabbil Alamin gbogbo eléyìí tí àwa dárúkọ yìí bí àwọn oníṣẹ̀ríà àwọn onímọ̀ olóyè ọlọ́gbọ́n bó ṣe gbé kalẹ̀ nu àwẹ̀ wọn fi ní ẹnikẹ́ni lára. nínú àwẹ̀ yìí tá à ń gbà bákan náà yìí a gbọ́dọ̀ ṣọ́ ìrìn ẹsẹ̀ rìn kí là ń wò ní TV kí là ń wò lórí Facebook kí là ń wò ní Instagram a gbọ́dọ̀ ṣọ́ kí là ń fetí gbọ́ orin kórin nínú ilé ìwọ ìyá àbí ìwọ bàbá ó wá play pakuru mọ́ kó o jó dáadáa nínú àwẹ̀ ọmọ náà wá ń kọ́ kiri pakuru mọ́ kó o jó dáadáa nínú àwẹ̀ gbogbo eléyìí kò ń ṣe nǹkan tó tọ́. a gbọ́dọ̀ máa gbọ́ Al-Qur'an orin mùsùlùmí àwọn nǹkan tí ó máa mú ẹ̀kọ́ Ọlọ́run àtànẹ́bí tá a máa rí ẹ̀kọ́ mú látara rẹ̀ ni torí pé Ọlọ́run gbé oṣù Ramadan yìí kalẹ̀ ká lè fi lépa bá ẹ̀sìn ká lè fi mọ pàápàá ẹ̀sìn. ọlá tó tún wá ń bẹ nínú Ramadan yìí pé nínú ẹ̀ náà lòru Laylatul Qadr tó sọ̀ kalẹ̀ wọ́n ní ká wá òru ọ̀hún náà láti on the 21 àwọn kan ní láti 19 adàdí basmala àwọn kan ní láti 19 21 àwọn kan ní láti 19 21 23 25 27 29 àwọn apá kan tó ní láti on the 21 23 25 27 29 gbogbo àwọn ọjọ́ tá a bá wá mú yìí àmọ́ àpapọ̀ ẹnu àwọn oníṣẹ̀ríà ní pé láti tó bá bá ti lè mú àwẹ̀ 20 táwẹ̀ ti pé 20 torí pé tó bá ṣe lálẹ́ 20 wàá ṣe wọ 21 ni tìwọ́ náà tó bá mú látàlẹ́ 21 wàá ṣe wọ 22 ni kò sí bó ṣe fẹ́ ṣe láwọn táìmù yìí ká fi ṣojú kòkòrò ká máa fi sọ yín pé Allahumma innaka afuun tuhibbul afwa fa'fu anna torí pé táìmù yẹn làwọn ẹ̀mí àìrí àwọn ẹ̀mí màláíkà Ọlọ́run àríwáwọ̀ Ọlọ́run àwọn ọmọ ogun Ọlọ́run àwọn ẹ̀mí ìmọ́lẹ̀ àwọn ẹ̀mí nurul anwar àwọn ẹ̀mí nurul asrar àwọn ẹ̀mí nurul abrar ó gba àwọn ẹ̀mí tàn sọ yìí láwọn àkókò ìlọ́mọ máa sọ̀kalẹ̀ lóru níbi ká ṣojú kòkòrò ká ṣe kí ni ká ṣojú kòkòrò wá sọ́dọ̀ wọn Ọlọ́run ọba ká tó fi tọrọ àforíjì ká fi béèrè oríire ayọ̀ ìdùnnú sínú ayé wa. a máa sọ yìí pé Allahumma innaka afuun tuhibbul afwa fa'fu anna tájọ máa wí pẹ̀lú àwọn jọmọ́ ìyàwó àtọkọ àtàwọn ọmọ ẹlẹ́wé nulẹ̀ ẹ lè lọ mọ́tíláṣí kẹ lọ wí
nínú òru kan náà yìí náà látún ti máa sọ yìí pé nínú òru Laylatul Qadr láti wá ní fa'afu wa anna wàgìfìrí lànà wàárí àmúná fa'afu wa anna wàgìfìrí lànà wàárí àmúná nínú ẹ̀ náà ni nínú òru yìí kan náà la máa ń ṣe ìtìkáàfù mẹ́wàá gbẹ̀yìn téèyàn ó lọ fi kóra dúró sínú ilé Ọlọ́run tó lọ fi kóra dúró sínú ilé Ọlọ́run ìyẹn làwọn kan nínú ní mímọ́ ń pè lálùá ìyẹn làwọn oníṣúfì ń pè lálùá tó fi kóra dúró sínú ilé Ọlọ́run tó fi bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ àìní táìmù fọlọ́run mọ́ ní ìdààmú ṣe pọ̀ nù ayé àwọn ọmọ ènìyàn táìmù tá à ń lò nù ayé ó pọ̀ ju táìmù tàbí ń sin Ọlọ́run lọ òun lọ́lọ́run náà ṣe gbé òru àbí òru dùnú yìí kalẹ̀ àwọn kan máa ń ṣe itikaf àwa kan máa ń ṣe itikaf tó bá ti kún mẹ́wàá gbẹ̀yìn báyìí á fi kóra dúró sínú ilé Ọlọ́run á wà nù mọ́ṣáláṣí tẹ́ ń pé tásìkò òun bá tó á kírun tásìkò prayer bá tó tó gbé special prayer kalẹ̀ nítọ́lọ́hún àti tànàbí gbogbo eléyìí náà a fi ń ṣojú kòkòrò oríire nulí Ọlọ́run ni gbogbo eléyìí náà a fi ń wá ìyọ́nú Ọlọ́run ni gbogbo eléyìí náà a fi ń wá foríjì lọ́dọ̀ Ọlọ́run ni gbogbo eléyìí náà a fi ń wá iyì àti ìdùnnú lọ́dọ̀ Ọlọ́run gbogbo eléyìí náà a fi ń wá ìfọ̀kànbalẹ̀ sínú ìdílé wa ni kò sí ohun tí súnà takò ní gbogbo ohun tá a sọ kalẹ̀ yìí nínú Ramadan ọkọ mi ni ó wá sọra rẹ̀ di olùdènà fún ìyàwó rẹ̀ tí ìyàwó ẹ̀ bá ti ní òun lọ wá sí òun lọ lecture ọkọ ẹ̀ ní ó dè mọ́lẹ̀ pẹ́ta ló ń ránṣẹ́ ìwúrọ̀ ẹ̀ lọ́ wá mọ́sì kò sírúwà tó lè wà lọ́wọ́ ọmọ ènìyàn nínú oṣù Ramadan ni kò fi change no one is perfect you can never be perfect àmọ́ perfect yẹn lead there to the extent débi pé wọ́n gan máa ń pé ó improve tí ò ṣe kò ń decrease tó bá ti increase nínú ìrìn àjò ẹ ìwọ fún ẹ ní o máa mọ̀ pé oore ń ṣe kí ni ó ń wọlé sí wa àmọ́ tó bá ti ń decrease nǹkan máa bàjẹ́ tó bá ń lo òkè ó máa ga sí pẹ̀lú ẹ àmọ́ tó bá ti ń wálẹ̀ nǹkan tún máa dínkù ni ó dọ̀wọ́ ẹnì kankan wa o ẹja mọ̀ pàtàkì ohun tá à ń ṣe ní oṣù Ramadan ìwọ ọkọ má sọra rẹ dolùdènà fún ìyàwó rẹ tó bá náà fẹ́ lọ tẹfsiri òun fẹ́ lọ wáàsí òun fẹ́ lọ kí aṣáámú má sọra rẹ dolùdènà fún ìwọ ìyàwó tẹríba lábẹ́ ọkọ rẹ tẹríba lábẹ́ ọkọ rẹ wọn ní kò yapa sáṣẹ ọkọ rẹ ìwọ ìyàwó wọn náà má jẹ́ onífìtínà nínú àwẹ̀ fún ọkọ rẹ má jẹ́ olùdènà nínú àwẹ̀ fọkàn rẹ ẹjọ understand ara yín tí ò bá sí owó lọ́wọ́ ọkọ bàṣírí rẹ ìwọ ìyàwó tí ò bá sí owó lọ́wọ́ ọkọ bàṣírí rẹ ìwọ ọkọ tí ò bá sí owó lọ́wọ́ ìyàwó rẹ bàṣírí ara yín ẹ fìfẹ́ bára yín ṣe ẹ má tún náà ṣeré yín síta ohun tó bá gbà ẹ fi gbàwẹ̀ Ọlọ́run ti rà níyàn tí ìfẹ́ bá ń bẹ láàrin yín bọ́lọ́run ó ṣe tari aláàánú wa kò ní yẹ̀yìn náà kẹbi ayé Al-Qur'ani tó ní àmọ́ yattaqillaha yaj'al lahu makhrajan wa yarzuquhu min haythu la yahtasib wa man yatawakkal 'ala Allahi fa huwa hasbuh inna Allaha balighul amrihi qad ja'ala li kulli shay'in qadira ayé Al-Qur'ani tó wí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá gbára lé Ọlọ́run ọba báṣírí rẹ̀ ó ṣe máa bọ̀ kò ní yóò náà òun ló fi ní Allahu latifu bí ibadihi yarzuqu man yasha'u wa huwa qawiyyul aziz ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ṣẹ́rí báwọn ó dọ̀wọ́ ẹnì kankan wá tóore bá fẹ́ wọlé fọ́kọ àti ìyàwó àfi káwọn méjèèjì gbọ́ra wọn yé tí ọkọ àti ìyàwó bá ti sí ìfẹ́ àbáàánú lọ́dọ̀ oore tó ń retí ò lè dé àkíyèsí kí gbogbo wa ṣọ pátá bẹ́ẹ̀ náà sì náà wo òbí ẹ má jẹ́ ajẹ́ olùdènà fáwọn ọmọ wa ọmọ náà ń lọ wáàsí lálẹ́ àbáwọn afáàní pọ́n ń gbé wáàsí bọ̀ wá la ilaha illallah ó máa ní wáàsí wò lọ ń gbé bàtà ló ń wọ́n ṣe gbogbo ṣe ládàáre lélẹ́yìí ó mọ̀ èyí tó máa gbé wá fún ẹ tó fi báànú Ọlọ́run bá pàdé ó mọ̀ ìgbé wáàsí wá fún ọmọ wá sí ilé àbí lọ́dọ̀ àwọn ìyá alásàlátù tó ń gbé wáàsí kiri ihun tó tọ́ ni Al-Qur'ani fọwọ́ sí pé ká gbé wáàsí lọ sílé àwọn òbí ẹni torí pé ọ̀rọ̀ Ọlọ́run ló fẹ́ bá wa sọ òun ló fi sọ pé fazekir inna fa'ati zikiro Al-Qur'ani yẹ pé fazekir ẹ ṣe rántí mi fún wọn ẹ̀yin àfà ẹ ṣe rántí mi fún wọn inna fa'ati zikiro tó ń pẹ́ ní ìrántí lẹ́yìn tẹ́lẹ̀ nínú Ramadani ọ̀pọ̀ bẹ̀ tó wá nágbára jù nínú Ramadani ọ̀pọ̀ bẹ̀ tó wá nágbára jù òun náà ní pé ẹ jẹ́ kí gbogbo wa wá súnmọ́ Ọlọ́run mẹ́wàá àkọ́kọ́ tá a wà lọ́wọ́ ẹ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí istighfar ló máa fi ń ṣe jù
ó ṣe a'udhu billahi tó pọ̀ nínú mẹ́wàá yìí a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim wàá ṣe tó pọ̀ bisimilayi rahman rahim wàá ṣe tó pọ̀ wàá ṣe astaghfirullah gẹ́gẹ́ lọ́nà bá ṣe sọ pé fàkúlẹ̀ tó astaghfiru rabbakum innahu kana ghafaran yusil sama alaykum midraran wa yumdidukum bi amwalin wa banina wa yaj'al lakum jannati wa yaj'al lakum anhara ó tọrọ àforíjì tó pọ̀ ní mẹ́wàá àkọ́kọ́ yìí ó lè pín tágbára rẹ bá gbé o lè máa ṣe 1111 astaghfirullah kó ṣe àrípò ìṣà astaghfirullah kódà máa fẹ̀mí ṣe òun fọṣọ òun pọnmi òun sùn òun gbogbo kí n tó bá ṣe ní mẹ́wàá àkọ́kọ́ ẹ̀jẹ̀ kristi fáwọn yẹn pọ̀ látòrí mẹ́wàá ẹ̀kejì wà wá fi ṣàṣàlátù fún ànábì wa Muhammad gẹ́gẹ́ Ọlọ́run bá àlékẹ́ láti sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima ìwò tọ́lọ́wọ̀n àtàwọn màláíkà rẹ̀ àwọn gọ́ọ̀nà sẹ́kítírì àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tọ́jọ́ ń ṣe òun ẹ̀ ó wàá ṣe sọ̀látùl fàtì sọ̀látùl ibrahimiyya wà ń bẹ́ẹ̀ sọ̀látùl fàtì wà ń bẹ́ẹ̀ Allahumma salli ala Muhammad wa sallim ó wà ń bẹ́ẹ̀ àwọn sọ̀látù kásọ̀látù ètò bá ti mọ̀ lóríṣiríṣi ó wàá máa ṣe kó pọ̀ ní mẹ́wàá tó tún tẹ̀lé ó wàá rí mẹ́wàá ẹlẹ́kẹta aṣẹ́rúdọ́mọ àkọ́kọ́ Ramadan mẹ́wàá àkọ́kọ́ yẹn àforíjì ni mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì nínú Ramadan ìkẹni ìgẹni fàlàyé lọ́rùn anabi Muhammadu Rasulullah mẹ́wàá tó wá gbẹ̀yìn nínú Ramadan aṣẹ́rúdọ́mọ ó wá ṣe àánú tó pọ̀ ó wá sa ya Latif ya Latif ya Fatah ya Fatah ya Razak ya Razak ó wá ṣe àdúrà tó pọ̀ ó súnmọ́ wọn àfa àkọ́fún ẹ ládùúrà ó tọrọ àforíjì ó ṣe àdúrà tó pọ̀ ó máa bèrè ṣe àánú ó máa bèrè ṣe àánú fàjàmọ́nà ó jámọ́n lórí ọjà rẹ lórí àwọn ọmọ rẹ lórí ìdílé rẹ ó wàá ṣiṣẹ́ àánú tó pọ̀ ọlọ́run wọlé ànábì wa Muhammad ọlọ́mọdé àdàmú ọlọ́mọdé àrí ìnira ọlọ́mọdé àrí ìdààmú eléyìí tó dẹ̀ fún wa nípa ìrìnàjò nípa ọ̀rọ̀ Ramadan tabaníkà tẹnubọ̀ á sọ títí tí lè ó fi ṣú torí pé ọ̀rọ̀ nípa Ramadan ọ̀rọ̀ tó jí ni ọ̀rọ̀ nípa òrùlé Laylatul Qadri lábẹ́ nínú Ramadan náà ló wà ẹ̀rí báwọn so oríire ní oṣù Ramadan ló jẹ́ fún wa ayọ̀ àti ìdùnnú lóṣù Ramadan jẹ́ fún wa ẹ má wàá jẹ́ àfi ṣeré má fi ṣeré gbogbo wọn tó bá mọ̀ pé alhamdulilayi pé Ramadan báyìí nínú àlàáfíà tó ń ṣe nù nira gbìyànjú kó o gbà káwọn oríire ta kálẹ̀ má bàa bọ́ ọmọ ẹ lọ́wọ́ ó dọ̀wọ́ ẹnì kankan wa o ẹja súnmọ́ lọ́hùn tí Ramadan bá lọ tán ọlọ́run ò lọ o gbogbo dáadáa tá à ń ṣe nu Ramadan ẹ má jà fílẹ̀ tí Ramadan bá lọ tán o nígbà tá a tún sì wà nu Ramadan gbìyànjú rípò gba àwẹ̀ yẹn pẹ̀lú bẹ̀rù ọlọ́run rípò gbà pẹ̀lú fọkànbalẹ̀ rípò gbà pẹ̀lú àlàáfíà rípò gbà pẹ̀lú gbogbo ntọ́lọ́run bá fún ẹ tó bá rí jẹ gbà á tó bá rí jẹ gbà á ọlọ́run rà níyàn rẹ o orí wa ò ní takò wa o mo wá bí lọ́nfẹ́ ní kankan wa tó ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin láàfáà ni níbikíbi tẹ́ bá ti ń gbọ́rọ̀ yìí mo bí ọlọ́run fẹ́ ní kankan wa a ní fi ìdààmú àti wàhálà lólé ayé o gbogbo ohun tó ń jẹ́ wàhálà àìsàn kò ní jẹ́ tẹnì kankan wa a máa ga sínú ayé a ní ṣubú àwa bí ọlọ́run àánú rẹ̀ tó péye kọ́lọ́n ṣe fún wa ọlọ́láhùnmọ́ bínúríkà ìtàdétù wàbí fọdélẹ́kà ìsítàǹtù wàbí kàṣíbàtù wà mùzẹ́tù zùnúbì kẹsìkọ́tù bẹ́ẹ̀ náà yẹ̀dẹ́kà astaghfirullah wa atubu ilayka ya annan ya mannan azalqa li amna wa li amana min zawali li man al afwi amma madawa kana bi rahmatika ya arhamar rahimina ya rabbau ya rabbau ya rabbau ya jabbar ya jabbar ya jabbar allahumma inni a'udhu bika min sharri badatin wa zulmatil aynain bi hurmati jadal sanin wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi taslima bi aki inna anzalnahu fi laylatul qadr wa ma adraka ma laylatul qadr laylatul qadr khairu min alf shahr تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام إياتا مطلع الفجر آمين وبقوتي ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وأسر قولكم أرجى ربي إنه عليم بذات الصدور ألا يعلم من خلقه وهو اللطيف الخبير آمين أبي ولهم بابا مولان شو لقمان إكمتا جامي بولala ọlọ́mọ agun ọlẹ́mi o ọlọ́mọ apá wọn fún wa ń sìn gbogbo ohun tí ń jẹ́ ìdùnnú nínú ilé Búlálà ọlọ́mọ àjò parí lójijì ọlọ́lùbẹ́ káwọn ènìyàn ọlọ́run gbogbo àwọn ọmọ Bùlálíyà pátá
látòkèdélé ọlọ́mọjà mọ̀nira ọlọ́mọjà mọ̀dàmú gbogbo àwa tìjàníyà pátá látòkèdélé ọlọ́mọjà dàmú ọlọ́mọjà mọ̀nira gbogbo àwa kọ̀dẹ̀ríyà gbogbo ojú ọ̀nà tó lé nǹkan kálukú wa ń rìn lábẹ́ la ilaha illallah muhammadu rasulullah ọlọ́dàkùn gbẹ́ni kankan wa ga ọlọ́mọjà ṣubú dànù ọláwọn ènìyàn ọlọ́run islam lápapọ̀ ọlọ́mọjà owó lulẹ̀ ọlọ́mọjà dàmú ọlọ́lùbẹ́ká àwọn ènìyàn ọlọ́run allahumma rabbana afrigh alayna sabran wasabbit aqdamana wanzurna alal qawmil kafirin allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina asabana amin kun fayakun bulala radiyallahu ta'ala ni rajab nurul anwar kun fayakun bulala radiyallahu ta'ala ni wa hadamallahu wa yataw amin bulala o ire ni tèmi àti ẹ bye ó dàbọ̀.